كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. méjìlá ètò ọmọdékárí kà ń bẹ fúnra wa tí kò wá jọ kà ń bẹ tẹ́lẹ̀ bá sì wo méjèèjìlá yìí ó ṣe déédéé tá a fi lọ ayé ó ṣe déédéé tó lọ́wọ́ fẹ́ ká máa dùn nù ayé. يا أيها الذين آمنوا nítorí pé Ramadan yìí tó wá ṣe fún wa ni pé ó wá kọ́ alẹ́ kọ́ pé ìtọ́wọ́ ní ká máa ṣe nù ayé. كتب عليكم الصيام ẹ̀rọ Al-Qur'an mọ̀tìrì ni ọlọ́run ṣe ní ọ̀gá àtìrà. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ó ṣe ọ̀gá àtìrà látàrí pé dáadé Muhammad kú láyé. mo fi nǹkan mi kalẹ̀ fún yín kí n ti lọ yìí bẹ́ẹ̀ bá rò má dáadáa tẹ̀ rò má dáadáa ẹ̀ ní sọnù òun náà Al-Qur'an àti súnà nàbẹ̀ Muhammad. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Ayé ká lọ́jọ́ lásán. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbọ́ ayé àkùránì yìí ẹ̀dùn ọ̀gá Ramadan dé. Ọlọ́run wá ní pé èyí ti ẹ̀ka nígbà lọ́dọọdọ. يا أيها الذين آمنوا Èyí ti ẹ̀ka nígbà lọ́dọọdọ ní náà. يا أيها الذين آمنوا Èyí ti ẹ̀ka wọ́n bí Nàìjíríà ti lè tó ní sí ìjọba dé. يا أيها الذين آمنوا Ọlọ́run wá gbé wa olúwa sí àgbáyé. آمين. Wọ́n máa ń dàgbà kan wọ́n ní pé ìtaba ti rí rà kọ̀ wọ́n mọ́. Ìtaba ti rí rà bàbá. Wọ́n ní kọ̀ wọ́n mọ́. Allahu Akbar ọlọ́run bá gbé gbogbo wọn. يا أيها الذين آمنوا Èyí ti ẹ̀ka nígbà lọ́dọọdọ. كتب عليكم الصيام Àwọn Ramadan yìí àwẹ̀ mùsùlùmí àìlẹ́ ilé ìlú. كتب عليكم الصيام Mùsùlùmí àyẹ̀ fún yín. كما كتب على الذين من قبلكم Ìwọ́sẹ̀ yìí nìkan o. Àwọn tó sọ ju yíyà àwọn àti wọn ti gbà bẹ́ẹ̀. لعلكم تتقون. Làálà fún dọ́kítà kú náà yẹn. Ẹ pákẹ́tì ẹ̀. Ẹ rí i pé bóyá yín ṣeéṣe. Tẹ́ ẹ bá ń gbà Ramadana yìí, ó ti yẹ kẹ́ ẹ gbà. Tẹ́ ẹ gbà dáadáa. Ìmánà ẹ̀ ti sábà yìí. Tẹ́ ẹ gbà dáadáa. Ẹ ní bẹ́ẹ̀ rẹ̀ yọrọ. Tí ń jáde pé ìbẹ̀rù Ọlọ́run nìkan Ọlọ́run bá fẹ́ inú ọ̀rẹ́ tá ń gbà yìí. Ayé wa tá ń lò lọ́wọ́ yìí. Ìtọ́nà ọba fẹ́ bẹ̀rẹ̀ nìkan níbẹ̀ wọ̀rọ̀. Àwọn sọ fún wa pé ọ̀rọ̀ méjìlá òun náà ni tó gbé ìpàdé Ramadan lọ́wọ́. Àkọ́kọ́ mẹ́. الأول نية حسن القرآن ọ̀já lọ bí لعدة مرات مع التدبر. استعداد لرمضان بالصيام. استعداد لرمضان بالصيام. ẹ̀rí. ìpalẹ̀mọ́ àwọn Ramadan. àpalẹ̀mọ́ rẹ̀ pẹ̀lú àwẹ̀. ẹ̀rí. ìwọ̀n sọ wáyé pé. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال àbúrò rẹ̀ náà ní sọ̀rọ̀ yìí ní àdúrà màmá wí báyìí. كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به
gbogbo iṣẹ́ ní iṣẹ́ olóore iṣẹ́ dáadáa tọ́mọ náà bí adáma máa ń ṣe nì. lahu illa as-sawm. làwù tọ́mọ náà bí adáma ni o. illa as-sawm. bó bá ṣe dáadáa fúnra rẹ ni bó bá wùwà rẹ fúnra rẹ ni wọ́n ló ní tó bá rìn rẹ fúnra rẹ ìwọ ló ní àmọ́ o illa sawm illa sawma ẹ̀yìn kéwù mọ̀ bá àbí illa sawma àwọn ẹnìkan èmi náà bá ní fọwọ́ ní o. فإنه لي وأنا أجزي به. فإنه لي وأنا أجزي به. ẹ̀yìn torí pé èmi náà bá ní mo ní àwẹ̀ èmi ní ìṣẹ̀ṣẹ̀ èmi ní mo ní àwẹ̀ náà ní ìṣẹ̀ṣẹ̀. وفم الصائم أطيب عند الله من ريح المسك. ẹ̀yìn ọwọ́ ni pé òórùn ẹnu aláwẹ̀ ni ìmọ̀ ń dùn mẹ́rin aláwọ̀ ọba ju òórùn àti bísí kìlọ̀. tí ń jáde pé nta lè fi pàdé àwẹ̀ pé àmì pàdé máa wà lẹ́nu pé ká fi àwẹ̀ pàdé àwẹ̀ àníbà Muhammad. صلى الله عليه وسلم. قل إن رجب شهر الله وشعبان شهري شعبان ni anu agbọ́dọ̀ náà wà fún wa nítorí ìyá ìgbé àníbi máa ń gba ṣàbán dáadáa tó ì máa ń gba ṣàbán wọnú Ramadan ní jáde pé níbi sọ pé àwẹ̀ a máa ń fi àwẹ̀ palẹ̀ máa àwẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́gẹ̀jì. استعداد لرمضان بالقيام. apalẹ̀ استعداد لرمضان بالقيام. بالقيام. رمضان ni اسم عالم ni رمضان استعداد لرمضان بالقيام. فلام ni حرف ni هو مجاري ni أباي حرف ni هو مجاري ni لام ni لرمضان أما تراجع كم كم ni رمضان تقول جني رمضان رمضان توريني عالم ni كي بغسري كلهم أبي كم استعداد لرمضان بالقيام. ọlọ́run bá kí ọ̀rọ̀ náà sí àgbáyé. آمين. wọ́n náà sùn kan bẹ̀ náà nípa ìrọ́bù nípa ìrọ́bù báyìí kọ́ ọ̀rẹ́ sí. حياكم الله. عن عبد الله بن عدي قيس قالت لي عائشة لا تدع قيام الليل فإن رسول الله صلى الله عليه وسلم كان لا يذره. رمضان اسم مجرور بالله وعلامة جره الفاتحة نيابة الكسر لأنه علم. يقول من جابه لرمضان نية يقول لأنه علم. قولوا جامع أبوه آمين. أبوه أتنا جدونه. عن عبد الله بن عدي قيس. إذا جاونا لا وادي. نعم عبد الله ما قيس قالت لي عائشة لا تدع قيام الليل فإن رسول الله صلى الله عليه وسلم في قيام الليل بعد رمضان فإن رسول الله صلى الله عليه وسلم كان لا يجره. النبي صلى الله عليه وسلم النبي هي كيكو لا يمنع ينابلا النبي ما ينابلا دادا وكان إذا مرض ولا النبي تقبله أو كسل صلى قاعدا. يضيق كل ما ينابلا النبي نبا كتواني هو أباي. الثالث استعداد لرمضان بالصدقات. ẹ̀rínkà nàìjíríà lórí bó kiri ní sí yìí gbogbo ẹ̀dá púpọ̀ dákun fi sàrà dáadáa fi sàrà pàdé ramadana má dáhùn ẹlòmíì kọ́ dáhùn débi pé kọ́ dáhùn sí rẹ̀ wà má yẹ bọ̀kál fa iná má yẹ bọ̀kál an nafsihi
ẹ̀rí ọlọ́run ní bọ́ ọba sáwọn ọ̀sáwọn fẹ́ra rẹ̀ ni èmi ara ẹ̀ ló ṣe fún ẹ̀rí má làwọn o ìsìn ìdálẹ̀ Ramadana bí sọ̀rọ̀ àpá. قال رسول الله صلى الله عليه وسلم. wọ́n dà ń gbọ́dọ̀ àgé ní ti pé ẹ̀mẹ́lẹ̀ ń gbé ètò kanu rédíò kan ní sí o kò sì dira wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ní kó tó lọ́wọ́ pẹ̀lú bá lọ́wọ́ kò dira wọn ẹ̀rọ lọ́wọ́ bàtà ní sọ níjọ́ ni ó ní pé ẹ̀rọ lọ́wọ́ bàtà máa ń sẹ́ni 500,000 ẹbí ní gbogbo Ramadana ní máa ń sẹ́ni sóhun pé kóhùn fi ra nǹkan fáwọn èèyàn ọ̀hún ni ẹ̀rọ lọ́wọ́ bá náà ní lọ́dún yìí o wá mi lọ́wọ́ fi ránṣẹ́ sí tó tàn. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. wọ́n lè gbé tọ̀nà rédíò náà wọ́n lè gbé tọ̀nà tẹlifíṣàn náà wọ́n bá ti lówó ẹ̀ ní ìbá ti lówó ẹ̀ àmọ́ kọ́ rẹ̀ o oúnjẹ àwẹ̀ ti bá wẹ̀ lẹ̀ àti ìgbà àwẹ̀ pàdé àwẹ̀ báyìí ọ̀rọ̀ mílíkì kan kọ́ lélẹ́yìn mílíkì kan wọ́n làwọn ẹ̀ nàìjíríà ráìsì fáwọn èèyàn àbá yìí ọba ní ìṣòro àbá mẹ́rin yẹ́wìn. ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان. gbogbo ọjọ́ tí ẹ̀ka ti má làwọn mọ̀lẹ́kà méjì máa ń sọ̀kalẹ̀. فيقول أحدهما ọ̀kan nu wọn máa ń sọ báyìí. اللهم ọlọ́wọ́ أعط منفقا bá mi fún ẹni tí ń ná ìmọ̀ta fún ẹni tí ń ná ìmọ̀ta fún bá mi sàdìgbélé rẹ̀ fún bọ̀ ẹni tí ń tọrẹ ní o bá ń sàdìgbélé rẹ̀ fún. ويقول الآخر اللهم أعط ممسكا تلفا. ẹlẹ́gìdì náà ló bí ọlọ́wọ́ dákun ẹni tí ọ̀nà tiẹ̀. اللهم أعط ممسكا تلفا. ẹni tí ọ̀nà tiẹ̀ tó sì ní kọ́ ara mọ́wọ́ tó dé mẹ́lẹ́ tó bá èmi àtàwọn fámìlì mi ni tálàbà ọ̀ntọ̀hún Allahu Akbar ó tó ti pàdánù ó sọ̀kò kò lálùbáríkà má. استعداد رمضان. استعدادك رمضان بالقرآن. انت تقول رمضان بالقرآن يلومي القرآن من هذه الكوي. القرآن اللي هم قالوا كوي يلومي تقول يوم القرآن ينزل في رمضان ده. ẹlòmí tàgbà rẹ̀ ibi tó fi kọ́lá ìgbàjọ́ àmì náà ti lọ́wọ́ lọ́wọ́ kò rẹ̀ bì sí ẹlòmí yìí tẹ́ rẹ̀ yóò tẹ̀mọ̀ lọ́wọ́ pọ̀ báyìí. alukuraanu ẹ̀jẹ̀ àgbàdì ramadana. قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. ẹni bá ń ka kuraani gbọ́dọ̀ kàrí kìyàmà kuraani ò wá sí ìgbẹ̀fún tọ̀hún. فهذه صلاة شهر صيام فإنها فآفوا على شهر الصيام فحافظ على شهر الصيام فإنه لخامس أركان الدين محمد. على شهر الصيام فإنه لخامس أركان الدين محمد. لخامس أركان الدين محمد.
فإنه يخلص أركان لدين محمد تغلق أبواب الجحيم إذا أتى Ramadan tó bá ti dé báyìí tó bá ti dé. تغلق Tí Ramadan bá ti dé. تغلق أبواب الجحيم Iná إذا أتى gbogbo iná jẹ̀yìnì ilẹ̀kùn tí bẹ́ẹ̀ ẹ tì í ẹ má sílẹ̀ mọ́. وتفتح أبواب الجنان لمسعد Ẹ tì í. وتفتح أبواب الجنان لمسعد Àbá ní Ramadan tó bá ti dé. تغلق أبواب الجحيم إذا أتى Tó bá ti sọ rẹ̀ dáadáa tó sọ dáadáa tó kà lápù. تغلق أبواب الجحيم إذا أتى Orí Allahu Akbar. وتفتح أبواب الجنان لمسعد وتفتح أبواب الجنان لمسعد Wọ́n ní tó kà lápù tó kà lọ́wọ́ ní tó kà lápù lọ́wọ́. Kálọ̀ ọba ìbá òní àbúrò àwọn ọmọdé àbúrò àbá àbí. حياكم الله Tó kà lápù ìmùdọ́rẹ̀ òní. مبني للمجهول. حياكم الحاج فتدلق تغلق أبواب الجحيم إذا أتى لكن لنا méjèèjì ẹtì. وتفتح أبواب الجنان لمسعد وتفتح أبواب الجنان لمسعد méjèèjì ọ̀nì ẹsílẹ̀ torí àwọn àyẹ̀wò àdúrà máa wọ́n gbà ẹ̀ lọ́wọ́ ó tó tó mọ́rí. ويرفع عن أهل القبور عذابهم ويرفع عن أهل القبور عذابهم wọ́n bá wà nù lẹ́lẹ̀ nínú sàárè tó wà nù sàárè wọ́n á ní pé ìyá ẹni bá ń jìyà lọ́wọ́ ń gbà náà ẹ dáyà dúró. ويرفع عن أهل القبور عذابهم ìwọ tó máa háwọ́ tẹ̀lé sàrà dáadáa ní Ramadan náà máa gbọ́ oṣù olókùn lọ́hùn tí a ti ń jẹ lọ́wọ́ yìí. wọ́n ti sàrà kó kọ́lébà rí kẹ́. ويرفع عن أهل القبور عذابهم àtúbọ̀lọ́ sì ní ma. ويصفد فيه كل شيطان معتدل ويصفد فيه كل شيطان معتدل ibi Kùránì la wà pé Kùránì yà ń kàdé Ramadan náà. ẹ̀rí àbá kan bẹ wọ́n kọ́ ní Hasan al-Banna wàlí yàrá wọn bá ká ní njẹ́rẹ̀ ọwọ́ bí mẹ́wàá ọmọ mẹ́wàá ló bí ìwà ń sọ àtọ́lẹ̀ fún ọmọ mẹ́wàá yìí wọ́n ní àlẹ́wàsọ́lẹ̀ tó lágbára nínú ìmáàmì Hasan al-Banna àtọ́lẹ̀ mẹ́wàá ń bẹ lọ́wọ́ rẹ̀ àtọ́lẹ̀ mẹ́wàá ẹ̀rí ìgbà tó pèlè ọ̀rọ̀ rẹ̀ ó ní kún ìdẹ́dúró wàtàdàbà olùkọ́ olùmọ̀ ẹ̀sọ́ wọ̀ yìí wàhálà wọ́n fi sẹ́sẹ̀ jíjẹ́ pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ ní àkọ́kọ́ bẹ̀ kún ilẹ̀ sọ́lá máa lọ lè kírun dákun ọmọ ìyá mi nínú ọ̀dánà ẹlòmí ń bẹ yóò máa gbàgbé látàárọ̀ kò ní kírun lásìkò ẹ̀ kò ní kírun àsìkò sínú àwọn àjẹ́ àpọ̀ lásìkò sínú pé ọwọ́ ọmọkọ́ ló fẹ́ bá kí yí kìdí wọn yà yóò ní àtàmà kàtàmúnisì yóò máa rọ̀ gbogbo ẹ̀kọ́ tó bá kù sẹ́yìn náà dógún yóò máa rọ̀ pọ̀ má ṣe bẹ́ẹ̀ àwọn rẹ̀ iṣẹ́ kìí mì ó kú àbáni kúmílẹ̀ sọ́lá máa lọ lè kí n lásìkò rẹ̀ mọ́tà sẹ̀mí ìtàn nídà nígbà tó bá ti gbọ́ tí olùkọ́ni bá ti kẹrun máa ma tábù ògòrò gbogbo nǹkan yóò tó lè máa sẹ́ńgbà náà fílẹ̀ lọ lè kírun
ọ̀rọ̀ tí ń sọ yìí ibẹ̀ ní mẹ́tẹ́bà ṣe bàbá wa lẹ́jẹ́ àgbà. عليه رحمة الله. ibẹ̀ ní mẹ́tẹ́bà bàbá wọn ní wàásù àgbáyé. اللهم زده رحمة. wàláì àbí wàláì àbí. ọwọ́ ní ẹlẹ́ẹ̀kejì ní òwe kọ̀ kí ẹlẹ́ẹ̀kejì ò béèrè. حياكم الله. bí bẹ́ẹ̀ ló mọ̀ pé mẹ́wàá ọ̀wá bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì. wọ́n ní ó tún Kùránà máa ka Kùránì dáadáa máa ka Kùránì dáadáa. àwọn tọ́ọ̀lì wù ti bẹ́ẹ̀ ni kì í ṣe tọ́ọ̀lì wù tí wọ́n lérò. àwọn tọ́ọ̀lì kó o fi máa tẹ̀lé Kùránì kó o ti ń kà á lókàlẹ̀ máa lọ pẹ̀lú ẹ̀ ẹlòmíràn máa ka Kùránì ni dáwúrú ẹlòmíràn ka Kùránì kọ̀ọ̀kan ó ti ẹ̀kọ́ kà á lónìí pẹ̀lú ọ̀bàlágá àbáwọ̀ ebi o ẹnu pẹ̀lú ọ̀nà máa bẹ̀rẹ̀ yìí o àbúrò àti ìdílé jù mẹ́ta lónìí wọ́n ti gba Kùránì mẹ́ta. يا ذا الذين كفروا الذنب لرجبه حتى عصوا ربه شهر شعبان. bàbá wa àbá yìí ṣe sùúrù ó tún Kùránà máa wí díẹ̀ sí ó tún Kùránà máa ka Kùránì dáadáa àwọn èèyàn fẹ́ gbọ́ mẹ́wàá yìí máa ka Kùránì dáadáa àwọn tọ́ọ̀lì tó sì máa tẹ̀lé máa dàwúrú. bàbá ní bọ́mọ̀ rẹ̀ sọ̀rọ̀ ta ni mo ní bọ́mọ̀ rẹ̀ sọ̀rọ̀ yìí kí lórúkọ rẹ̀ Hasan al-Banna òun ní sọ̀rọ̀ fáwọn ọmọ ẹ̀ mẹ́wẹ̀ẹ́wá. wọ́n ní àwọn tọ́ọ̀lì máa tẹ̀lé Kùránì àwọn ìsẹ́mì àbíkọ́ máa gbọ́ Kùránì àwọn ìdíkùrùnláà àbíkọ́ máa fi rántí ọ̀rọ̀ wala tasrifu juz'an min waqtika fi ghairi fa'ida. máa dàgbà rẹ̀ láre máa dàkókò rẹ̀ láre láì ní ìsìnkà tó pé yóò fi ọ láǹfààní. máa ka Kùránì kò tí máa sàfọ́mọ́ ṣáàrù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nù àbí ẹjá bọ̀ yọ̀kẹ́kún àbí káfí yọ̀kẹ́kún ẹlẹ́ẹ̀kẹta ó ní la tuksiru aljadala má ṣe máa ṣe fàánfà nù Ramadana fàánfà Chelsea ní Barca ní kìnnìkan ní má jiyàn àbí ọmọ níbi tó ti ń tayò òun jiyàn ń bẹ̀ má ṣe bẹ́ẹ̀ nù Ramadana lakin mo pé la tuksiru aljadala má ṣe máa ṣàríyànjiyàn inú Ramadana ìmọ̀ ń bá wẹ̀ jẹ́ ni ẹ̀rí fa inna ummatal mujahida àmì Allahu akbar ìmá ṣe fàánfà la ya'ti bi khair kí mú rí wá ìmá ṣe fàánfà kí mú rí wá má ṣe fàánfà má ọ̀já tẹ́wọ̀ wá ọdàdúwà ọdàdúwà ọlọ́wọ̀ ẹjẹ́ ni Allah ẹjẹ́ sọ pé Allah ká ní Allah gbogbo àwọn kátà kàkálẹ̀ yìí kálàbà mú níṣẹ́ táà sí ń wù níwà wàláhì ayé ọ̀rọ̀ ọ̀run gbé fún gbogbo wa à ń palẹ̀mọ́ Ramadana nù ìwọ tó já sí pé òun ṣe fàánfà tẹ́lẹ̀ tó bá ṣe fàánfà má ó mọ̀ pé Nàìjíríà ti dára yìí ẹni tí ṣe fàánfà ó jẹun kánú nì ìgbà tó òrùn jẹ́jẹ́ kí ló fẹ́ fà ọlọ́mọdé ọ̀fà wàhálà
ẹja ni àmì ọlọ́run àbíọ́ ìtàbí ìsàdúrà ní ìrọ̀lẹ́ yìí tí bàbá wa alájí àgbà tó ní ká fi lé wa lẹ́nu adámọ́láwọ̀ hayatahu tí wọ́n fi lé wa lẹ́nu pé ká wí fúnra wa nírọ̀lẹ́ yìí òun náà láwí nísìn bàbá wa alájí àgbà wọ́n ní Aisha ló mú àdúrà náà wá pé ká ṣe báyìí yóò sì rí bẹ́ẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run wọn ò ládùúà kan ju Rabbana náà lọ Rabbana iná làdúrà gbogbo àwọn ànábì ọlọ́run wọ́n ní Rabbana á ti wíkan àfà yìí Rabbana ربنا نقول معوي ربنا هب لنا من ازواجنا قبل ابراهيم ربنا ادعو تندج من ربنا ọlọ́wọ́ bá dùn súnmọ́ púpọ̀ àfá yìí Nàìjíríà ti tàbùsí fúnra wọn àti tàbùsí fúnra wà àti jẹun kagbá náà lọ́kọ́ fìrí ọlọ́run dágbọ́njà ó sófò àti jẹun kan gbọ́bá yìí wàláhì Nàìjíríà ẹ̀tẹ̀ yìí pọ̀ àbí ká sẹ́rí padà tọ́rọ Ọlọ́run ẹ̀rí Aisha wá ní ànígbà Muhammad ẹ̀yìn ògbọ́dà dára kó dùn mẹ́mí dáadáa Aisha ní Annabi Muhammad wọ́n bẹ́ gbọ́dọ̀ wọn bá rẹ̀ sọ̀rọ̀ yóò wà ní ya Rabb ẹjá wíbẹ̀ yóò wà wíbẹ̀ iná mọ̀ fẹ́sẹ̀ yóò wà wíbẹ̀ àkọ́kọ́ nù Ànábì ni ma wíbẹ̀ yóò tó ní ya Rabb ó di méjì àbí Aisha wá ní Ànábì ó wà wíbẹ̀ lórí ẹ̀mẹ́rin Ànábì Muhammad lórí ẹ̀mẹ́rin Aisha wá ní Ànábì Muhammad wà wíbẹ̀ tó bá wà wíbẹ̀ tán Ànábì ó wá dákẹ́ Aisha ọlọ́bá nígbà Muhammad pé ìwò jísí Ọlọ́run kí ló dé tó yá tó bá tó kó ya Rabb ya ọwọ́ ìwílẹ̀ mẹ́rin ó wá dákẹ́ kí ló máa ń ṣe kí ló ṣẹlẹ̀ gan Ànábì Muhammad ní ìwọ Aisha ìtọ́bà tó fi rí bẹ̀ ni pé nígbà tí ń bá sọ pé ya Rabb ìlẹ̀ mẹ́rin yìí tán Ọlọ́run wá ní pé ìwọ Muhammad bẹ́ẹ̀rẹ̀ tó bá fẹ́ ní sinna ìdìmọ̀ stamp ẹ̀ àwọn ilẹ̀ mẹ́rin tán àwọn náà wá wí ilẹ̀ mẹ́rin nísìn inú ń sáfẹ́ ni pé Nàìjíríà Ọlọ́run bá wa dẹ́ àpòráìsì yí wọ́n púpọ̀ àbáwà lágíná níjọ́ ní ìta lọ Benin Republic ta lọ ń bẹ̀ni ìbájọ́ lọ náà ni wọ́n pẹ̀lú kan ní múkúrọ́ agbàbẹ̀ kọjá ń jẹ́ náà ààrẹ Ọlọ́run kan bá ní ó ní ọmọ yìí ó ti wájú oníwàásí àgbáyé wọn ní ọmọ wọn náà ní mí àpòráìsì kan ló gbé fún mi wọ́n sì ń ta ní 25,000 níjọ́ náà nígbà náà bí ọdún mẹ́ta sí sí ráìsì dìdí ọdọ́dọ̀ pé 10,000 ní wọ́n bá ń dàrí Allahu Akbar dákọ̀ Ọlọ́run bá wà dẹ́ ẹ̀yà ní àmì Ọlọ́run bá wà dẹ́ àwọn ará abúkúrò wọn náà ń bẹ́yà yìí bìnẹ̀ wọ́n bẹ́yà yìí náà Ọlọ́run dákun àwọn náà làfà wà
ẹ̀dọ́gbọ̀n ẹsẹ̀ wọn ilé ìjò níjò àwọn àwọn ilé arab àwọn ilé mẹ́rin mo fi ọlọ́wọ́n bá bì ọ́ má dẹ́jà gbogbo kan ní wọ́n máa ń dẹ́jà sí ẹ̀já tó ń dá látijọ́ yìí náà nu tí òjò lọ síwájú òun náà ni òjò sún ọlọ́run jẹ́ òyí padà lónìí tó bá sì yí padà wà láì yọ́rọ̀ ọlọ́run ẹjá ní amina àwọn awí lẹ́ẹ̀mẹ́rin ìmà wí ìsàwájú mẹ́ ẹwà tẹ̀lé mi àwọn àdàníyàn wọ́n fọ́lọ́run bá bí ọ ọlọ́run kí ọ dáadáa bá wà láì wọ́n kí ọ dáadáa bó ti wá kí ọ wọ́lọ́ máa lò jẹ́mi ọkọ̀ ọmọ tí máa ń lò ọlágbára 10,000 naira ọwọ́ aha mákò owó náà ní lékúnmà ó ti gbọ́ nísìn tó inú owó ní dùn pé a kílẹ́tọ̀ námi tó jọ́nà tọ́lọ́run inú rẹ̀ ò ní dùn kílẹ́tọ̀ námi fàlà jí àgbà inú rẹ̀ ò ní dùn àmá kí kó lè dùn dáadáa wọ́n náà yà yín dàkù mo fọ́lọ́run bá bí ọ́ àtúntọ́ yà yín pé Allahumma a'ti ẹni bá ti ń na ẹni bá ti ń na yóò máa rí àdìpẹ̀lẹ́ ẹni tí ó bá ti ń na yóò kò sófò ẹjá ni ya Rabb ẹninu káàkiri pé ya Rabb ó di méjì ẹ̀rùkẹ́ mìíràn lè tẹ́wọ̀ tèmi náà ya Rabb ó kọ̀ yọ̀ kan dàníyàn dáadáa má dàníyàn kọ́ bàjẹ́ fẹ́ nìkan tí ẹni ọ̀rán kò sì rántẹ̀ mìíràn dáadáa dákùn ya Rabb ọya dàníyàn Afa Abdullah aya mẹ́tẹ̀ẹ̀ta tí ọba alájí àgbà ní a máa ké òun náà lọ máa ké ní ìsìnkú ohun bàbá alájí àgbà ohun tó dùn púpọ̀ tóhun kò dùn tó bí ọba tí wá ń wí ìyìn retí ẹni tó tẹ̀mí lọ́wọ́ pẹ̀lú 10,000 naira yẹn torí àwọn ará Benin bẹ́ńbí tán tẹ̀lé wa láti lé afáyí a'udhu billahi minash shaitanir rajim aya mẹ́ta huwa Allahu alladhi la ilaha illa huwa ẹ̀dàkùn owó àdúrà àbáwọ̀ aláàgbìnà àwọn làkọ́kọ́ ìrìntẹ́ ní tó tẹ̀mí lọ́wọ́ èmi o 1,000 mo ní 1,000 mo ní Allahu Akbar ìyàwó àyíní 1,000 naira a good 1,000 naira. الملك القدوس السلام العزيز المتكبر سبحان عما يشركون هو الله البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض